àwọn bàbá yìí fẹ́ pa mí, mo ti rẹ́rìn-ín mo fẹ́ lè máa tọ̀ sára, omi ti ń yọ lójú mi. Alhaji Taiwo Hassan Ogogo pẹ̀lú Alhaji Yinka Quadri wọ́n lọ ṣe àbẹ̀wò ẹ̀ńlẹ́ńbẹ̀hún sí ìlú Òru Ìjẹ̀bú níbi tí Délé Odùlé tó kọ́ film village títí ẹ̀ sí. Ó dàbí pé film village ló ń jáwó báyìí. Ṣé mọ̀ pé Ibrahim Chatta òun náà ní film village tiẹ̀ sọ́yọ́ bákan náà. Bẹ́ẹ̀ náà ni Kúnlé ọmọ Afọláyan òun náà ní film village títí ẹ̀. Ṣé rí film village eléyìí ti Délé Odùlé ni Olú Ògùn state ló dẹ̀ wà, ó wà ní Ìjẹ̀bú to be precise, Òru Ìjẹ̀bú. Sórí tó bá sọ pé ìwọ òṣónú tó bá wo fídíò yìí ó dá mi lójú pé wàá rẹ́rìn wàá fẹ́ lè máa tọ̀ sára. Alhaji Ogogo ọmọ Kúlódò òun ló ń sọ pé 23 days tóun fi ju Délé Odùlé lọ kì í ṣe wàsá. Òun gbà pé Alhaji Yinka Quadri ó ju òun lọ but Délé Odùlé òun jù lọ by 23 days. Ẹ wo ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í máa sábà dùn lẹ́nu tèmi. Mo fẹ́ kẹ́ ẹ wo fídíò yìí dáadáa láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí. Ṣé bẹ́ẹ̀ ti mẹ́ntẹ́ ní Délé Odùlé ó bá Alhaji Taiwo Hassan àti Yinka Quadri ó bá wọn mú nǹkan lẹ̀ wípé ẹ̀yin báwo nílùú mi ẹ lè fi búrẹ́dì kó mi lómi ọbẹ̀ lọ. Ẹ wo ẹ jẹ́ ká jọ gbádùn fídíò yẹn síwájú. Wọ́n lè máa fi mí pa báyìí. Ọjọ́ mélòó ni ẹ̀wọ́ báyìí? Gbogbo yín ilẹ̀ kéré sí wa. Ẹ̀yin náà dàgbà. Ọmọ tí ṣẹ́gbọ́n àbúrò tó lọ sí òkú ẹ̀gbọ́n ẹ̀ ní òwò ó má burú ẹ̀ dání. Kí ló ń tà láti sọ fún mi? Wọ́n sọ pé bá ṣe sìnkú èyí la máa sìnkú ọ̀la. Òun mọ̀ ẹni tó dúró yìí ẹ̀gbọ́n mi ni. Right? Òde ni. Òun yìí mo ní ìṣẹ́gbẹ́ eléyìí 23 good days ni mo fi ju báyìí lọ. Ṣọ́ṣe 23 good days. Ṣeun tí àwọn ọmọ yìí tọ́rọ̀ fi ní rí ẹ fún mi. Nítorí tó ń ṣe lójú wọn. Inú mi dùn with what I met here. Mo ń wo agodo wà tó bá ń ṣe nǹkan tó dáa iná àwọn ẹ̀gbọ́n ẹ̀ máa máa dùn. Lọ́sẹ̀ṣẹ̀ la wà mo ní oyá ní ṣùgbọ́n tí eyín ẹ̀gbọ́n mi sọ fún mi mo ní let's go there. Bọ̀dé ẹ̀ lọ́dẹ̀. Oníkádébì kan jẹ́kádébì kan kò pẹ́ ẹni ìdé ó ní ibẹ̀ yà lọ ó ní ibi tí bí yà lọ. Ó wá ń sọ ní wọ́n tó pé wàá rí nǹkan tábúrú ẹ̀ ṣe o very good now kí wá ní. Ṣé yẹn wá ní kókó garu? Oh no, this is lovely. This is what happens when you have your friends as your colleague. Portable náà tún ti gbé e dé o. Portable àti ọba Àkámọ́ Onítorí of ìlú Torílàndì ní ìlú Ẹ̀gbá lábẹ́òkúta. Portable ti já pa lọ bá ọba Olútorí tí ọba Olútorí sì ń fi lọ́kàn balẹ̀ wípé tó bá jẹ́ pé òun ti wá ní bí mo ti ní o wá ìyà ò ní jẹ́ ẹ̀. Portable ní bàbá. Yes, last Portable náà padà dàpọ̀ mọ́ dàpọ̀ ọba Àkámọ́ di Olútorí of Olútorí ó ti gbé Portable débẹ̀ o. Ó ti gbé dọ́dọ̀ Prince Dàpọ̀ Abíọ́dún. Ó ti promise ẹ̀ pé òun máa gbé e débẹ̀ tán pátápátá. Ó dẹ̀ tún ti tẹ̀wó fún ọmọ Ọlálọ́mí Zazuzẹ. Ẹ wò ẹ jẹ́ kí n jẹ́ kẹ́ gbádùn fídíò yìí. Ẹ má gbàgbé láti drop comment yín sábẹ́ comment section fídíò yẹn. Báwo ló ṣe rí lọ́dọ̀ tiyín? Ó yá ẹ jẹ́ ká jọ gbádùn ẹ̀ sí. Ìyá kun kan lè pọ́n wọn kun jẹ bàbá kun lè pọ́n wọn kun jẹ wọn àgbẹ̀ olóògbé ẹ ṣe fídíò mọ àpẹẹrẹ Olútorí olúwàmọ mọ wà pẹ̀lú Olútorí olúwàmọ gbogbo Ògùn state mo wá pẹ̀lú Olútorí number 1 sáré mi Olútorí lẹ́yìn Olútorí Àkámọ́ ẹkùn ọmọ ẹkùn lè pẹ́ kun jẹ́ ẹkùn kan lè pẹ́ bàbá ẹ̀ jẹ́ owó mọ̀ wá báyìí owó ni báyìí owó là ń wá ọmọ ẹ̀gbá ń gbàgbà fún gbà. Olórí ìyá kun kan lè pọ́n wọn kun jẹ bàbá kun lè pọ́n wọn kun jẹ wọn àgbẹ̀ olóògbé. Èmi wọ̀ mi ò lè ní problem lógún ṣe understand
ó yá fún wa lórí. Oyinloye. Kábíyèsí wọn sá. Gbé wa dúró lọ́ba dàpọ̀. Ó wá. Ti fresh piece of message. Èmi wọ̀ mi ò lè ní problem lógún ṣe. Understand? Ṣáájú bẹ̀rẹ̀ stand up. Ó yá fún wa lórí. Oyinloye. Kábíyèsí wọn sá. Ṣébí mi fún ẹ 1 million. Owó inú owó dàpọ̀ náà ni. Owó dàpọ̀ ni. Mo ti padà dàpọ̀, ẹ̀yin bá sì mi ò fẹ́ dànù. Ajé. Látẹnu ẹ̀ ní ìlọ mo ti padà di ọmọ dàpọ̀. Náà tó bá fẹ́ dànù ó máa darapọ̀. Mo ti padà darapọ̀. Ẹjọ́ dádì dàpọ̀, ọ̀nkú dàpọ̀, gbogbo wa ti padà dàpọ̀. God bless you sir. Kábíyèsí ẹ̀pẹ́ fún wa, àkámọ́, mo máa tẹ̀ ẹ́ máa tẹ̀. Wọ́n ti eyín kan kò lè ra kílíìsì, 1 million olùtorí àkámọ́ tó ń gbọ́, wọ́n ká mi mọ́ mo fo fẹ́ǹsì. Ṣé ń gbọ́ mo sápamọ́ kọ́ máa lọ ká mi mọ́ ni? Bájọ́bájà. God bless you. Olùtorí ti tẹ 1 million. Ó ti dọ́mọ dàpọ̀. Ṣé ń gbọ́ dàpọ̀ tó bá fowó tọ́jú mi? Wọ́n fún mi lóbi Ṣébí mi fún ẹ 1 million. Owó inú owó dàpọ̀ náà ni. Owó dàpọ̀ ni. Mo ti padà dàpọ̀, ẹ̀yin bá sì mi ò fẹ́ dànù. Ajé. Látẹnu ẹ̀ ní ìlọ mo ti padà di ọmọ dàpọ̀. Náà tó bá fẹ́ dànù ó máa darapọ̀. Mo ti padà darapọ̀. Ẹjọ́ dádì dàpọ̀, ọ̀nkú dàpọ̀, gbogbo wa ti padà dàpọ̀. God bless you sir. Kábíyèsí ẹ̀pẹ́ fún wa, àkámọ́, mo máa tẹ̀ ẹ́ máa tì. Wọ́n ti eyín kan kò lè ra kílíìsì, 1 million olùtorí àkámọ́ tó ń gbọ́, wọ́n ká mi mọ́ mo fo fẹ́ǹsì. Ṣé ń gbọ́ mo sápamọ́ kọ́ máa lọ ká mi mọ́ ni? Bájọ́bájà. God bless you. Olùtorí ti tẹ 1 million. Ó ti dọ́mọ dàpọ̀. Ṣé ń gbọ́ dàpọ̀ tó bá fowó tọ́jú mi? Wọ́n fún mi lóbi. Ṣébí mi fún ẹ 1 million. Owó inú owó dàpọ̀ náà ni. Owó dàpọ̀ ni. Mo ti padà dàpọ̀, ẹ̀yin bá sì mi ò fẹ́ dànù. Ajé. Látẹnu ẹ̀ ní ìlọ mo ti padà di ọmọ dàpọ̀. Náà tó bá fẹ́ dànù ó máa darapọ̀. Mo ti padà darapọ̀. Ẹjọ́ dádì dàpọ̀, ọ̀nkú dàpọ̀, gbogbo wa ti padà dàpọ̀. God bless you sir. Kábíyèsí ẹ̀pẹ́ fún wa, àkámọ́, mo máa tẹ̀ ẹ́ máa.